A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Pẹ̀lú àwàdà ni ààrẹ Bọ́lá Tinubu fi pe aya rẹ̀ obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ní ìyá alákàrà bí ó ti ń tọ́ka sí awuyewuye tí ó dìrọ̀ mọ́ ètò fún àwọn olókoòwò kéékèèké. Ààrẹ ṣe àwàdà yìí níbi ọ̀rọ̀ ìṣíwájú rẹ̀ tí ó wáyé ní Presidential Press Corps Dinner ní Ilé Agbára ìlú Àbújá. Fọ́nrán yìí ni wọ́n ṣe àfihàn ní Aso Rock TV lórí YouTube. Ìnagijẹ orúkọ yìí jẹyọ lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí obìnrin àkọ́kọ́ rọ àwọn obìnrin orílẹ̀-èdè lórí oríṣiríṣi okòòwò tí wọ́n lè dáwọ́lé bíi àkàrà, àgbàdo sísun, bọ̀ọ̀lì àti kúlíkúlí nípasẹ̀ ètò Renewed Hope Initiative Empowerment Program. Níbẹ̀ ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé irúfẹ́ okòòwò bẹ́ẹ̀ kì í náni lówó púpọ̀ láti bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ yìí dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí àwọn kan ti ń bu ẹnu àtẹ́ lu àìnítara ìpèníjà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Lẹ́yìn èyí ni obìnrin àkọ́kọ́ ṣàlàyé wípé ètò ìrónilágbára ìjọba àpapọ̀ kò dá lórí àkàrà títà nìkan, ṣùgbọ́n àwọn ọjà mìíràn bíi ata, ewébẹ̀, bọ̀ọ̀lì àti àwọn okòòwò pẹ́pẹ̀pẹ́ mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìyàlẹ́nu àti ìpòrúru ọkàn dé bá àwọn olùgbé abúlé Adébíọpọ́n ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn ní Ọjọ́rú lẹ́yìn tí babaláwo ẹni 50 ọdún kan Muritàlá Sódíyà dáná sun ara rẹ̀. Ìwádìí sọ di mímọ̀ wípé ìrọ̀lẹ́ Ọjọ́rú ni Sódíyà wẹ ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ petrol nínú ilé àkọ́kù kan kí ó tó kánná sí ara rẹ̀ lára. Àwọn olùgbé ní àwọn tètè wá ọ̀nà fi pa iná yìí tí wọ́n fi gbé dìgbàdìgbà re ilé ìwòsàn ìjọba Ìjàyè Abẹ́òkúta níbi tí dókítà ti kéde lówùúrọ̀ Ọjọ́bọ̀ wípé ó ti di olóògbé. Síwájú àkókò yìí ni Sódíyà tí gbogbo ènìyàn mọ̀ sí Ifá tí ó máa ń sọ àsọtẹ́lẹ̀ tí ó sì tún bọ Ifá ti wà lẹ́nu iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní Ìjàyè kí ó tó kọjá sí abúlé Adébíọpọ́n. Ará ìlú kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní Sódíyà kọ́kọ́ ṣe àfihàn ìrẹ̀wẹ̀sì ọkàn depression kí ó tó wá dáná sun ara rẹ̀. Ó ní láti ìgbà tí ìyàwó rẹ̀ ti fi sílẹ̀ bá ọkùnrin mìíràn lọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn ti bá a. Olùgbé mìíràn tí ó pe ara rẹ̀ ní Kazeem ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ kiri wípé wọ́n dáná sun ni, ṣùgbọ́n àwọn mọ̀ wípé òun ni ó dáná sun ara rẹ̀. Ó wọ́ jáde nínú igbó bí iná ti ń jó lára. Àwọn sáré sí i láti dóòlà ẹ̀mí rẹ̀, pa iná kí wọ́n tó gbé e lọ ilé ìwòsàn. Òwúrọ̀ ọjọ́ kejì ni àwọn gbọ́ wípé ó ti di olóògbé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Babáṣèyí Olúṣèyí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹjọ́rò fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Fidelis Adédípẹ̀ ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Mọ́yẹlé Sowore lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako ààrẹ Bọ́lá Tinubu. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Arise Television tí ó wáyé lánàá ni Adédípẹ̀ ti ní okùn tínrín wà láàrin òmìnira ọ̀rọ̀ freedom of expression àti dídá ẹ̀ṣẹ̀ bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Sowore kọjá ààyè rẹ̀. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni ilé-ẹjọ́ gíga ìlú Àbújá gba ìyọ̀ǹda Sowore pẹ̀lú igba mílíọ̀nù náírà 200 million naira. Àjọ DSS ló ń ṣẹjọ́ pẹ̀lú ẹ̀sùn wípé ó sọ ọ̀rọ̀ ìbàjẹ́ nípa ààrẹ Tinubu pẹ̀lú bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀daràn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X àti Facebook. Nígbà tí ó ń fèsì, agbẹjọ́rò DSS ní Sowore kọjá ààyè rẹ̀ bí ó bá tilẹ̀ jẹ́ wípé àwàdà ni. Irúfẹ́ àwàdà bẹ́ẹ̀ ti ní agbára jù. Bí ènìyàn bá tiẹ̀ nífẹ̀ẹ́ ẹni gba ipò ààrẹ, ènìyàn gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún ipò ààrẹ. Wọ́n ní kí ó wọ́gi lé ọ̀rọ̀ yìí, Sowore kọ̀ jálẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) ti ké gbàjarè lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí ó ní í ṣe pẹ̀lú olórí òṣìṣẹ́ fún ààrẹ Bọ́lá Tinubu Fẹ́mi Gbàjàbíàmílà pẹ̀lú ẹnìkan tí wọ́n pè ní Ọmọọba Matthew Adéníyì Adéyẹmí tí ó pe ara rẹ̀ ní adarí gbogbogbò fún Presidential Foreign Intervention Promotion Council (PFIPC). NDC pè kí wọ́n yọ Gbàjàbíàmílà nípò lórí ẹ̀sùn àjọ ìjọba àti títa ipò
ipò ìjọba. Nínú àtẹ̀jáde tí akọ̀wé NDC buọwọ́lù lónìí ni wọ́n ti rọ Ààrẹ Tinubu kí ó rọ olórí òṣìṣẹ́ rẹ̀ nípò kí wọ́n lè rí ààyè ṣe ìwádìí wọn dáradára láì ṣègbè lẹ́yìn. Ìbéèrè NDC ń wáyé lẹ́yìn tí ọ́fíìsì ààrẹ ní kò sí àjọ tó ń jẹ́ PFIPC. Ẹgbẹ́ ní èyí rú aráàlú lójú lórí bí àjọ yìí ṣe ti gba owó fún ìṣúná ní ọdún 2026 tí wọ́n sì ń lo àpò ìkówósí ilẹ̀ òkèèrè domiciliary account fún owó pọ́ùn àti treasury single account TSA pẹ̀lú ilé ìfowópamọ́ àgbà CBN pẹ̀lú wípé ìjọba àpapọ̀ ní òun kò mọ̀ rí. Bákan náà ni ẹgbẹ́ yìí ń béèrè ìdí tí ọ́fíìsì Head of Service of the Federation ṣe buọwọ́ lu òṣìṣẹ́ 314 fún àjọ láì jẹ́ wípé wọ́n dá a mọ̀ dáadáa. NDC tọ́ka ẹ̀sùn tí Adéyẹmí ṣe wípé òun san ẹgbẹ̀ta mílíọ̀nù náírà $600 million láti fi gba ipò pẹ̀lú $400 million $400 million tí ó san nípasẹ̀ alárinà intermediaries tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ olórí òṣìṣẹ́ bí ó ti ní $200 million yòókù ni wọ́n fi dá sí awuyewuye tó ń lọ lórí ipò tí àjọ wà. NDC tún tọ́ka ẹ̀sùn wípé Gbajabiamila ń béèrè 48% owó àyáàsan tí àjọ yìí fi bẹ̀rẹ̀ iṣẹ́ take-off grant, ẹ̀sùn tí Adéyẹmí kọ̀ bí ó ti ní ó nílò ìwádìí tó lọ́rìn láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbẹnusọ fún olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Atiku Abubakar Kenneth Okonkwo ti kọ ẹ̀sùn tí àwọn kan ṣe wípé ó ṣe lòdì sí yíyàn tí wọ́n yan Rotimi Amaechi láti di igbákejì Atiku. Ó ní kò sí ẹnìkankan láti ẹkùn gúúsù ìlà oòrùn tí ó pegedé àti di igbákejì Atiku nítorí wọn kò fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ADC síwájú ìdìbò abẹ́lé. Okonkwo kọ ìpinnu àti yan Atiku àti Amaechi papọ̀ lẹ́yìn tí ẹgbẹ́ ṣe ìkéde. Okonkwo bu ẹnu àtẹ́ lu ìpinnu ADC láti mú mínísítà àná fún ọkọ̀ ìrìnnà láti gúúsù gẹ́gẹ́ bí olùdíje papọ̀ running mate bí ó ti ní ẹni wá láti gúúsù ìlà oòrùn ni ó tọ́ sí. Bákan náà ni Okonkwo lérí àti máa polongo ìbò fún Atiku bí igbákejì rẹ̀ kò bá wá láti gúúsù ìlà oòrùn ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná lórí Channels Television ni Okonkwo ti ní òun kò mọ ibi wọ́n ti ń gbọ́ ìgbọ́kúgbọ́. Nígbà tí wọ́n béèrè bóyá ó fi ọwọ́ sí Amaechi gẹ́gẹ́ bí igbákejì, ó ní ìfẹ́gbẹ́ nìyẹn. Agbẹnusọ Atiku ní níwọ̀nba ìgbà tí kò sí ẹni fi orúkọ sílẹ̀ ní ó kéré tán ọjọ́ 21 síwájú ìdìbò abẹ́lé kò sí ohun tí àwọn lè ṣe sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Switzerland ti kọjá sí ìpele 16 tí ó gbẹ̀yìn níbi ìdíje ife àgbáyé pẹ̀lú àmì ayò 2-0 tako Algeria tí ó wáyé lánàá. Swiss yóò kojú ẹni bá pegedé lọ́la láàrin Colombia àti Ghana. Toan Mazambi ni ó gbá góòlù àkọ́kọ́ wọlé kí Dan Udohie tó gbá ẹlẹ́ẹ̀kejì wọlé láàrin ìṣẹ́jú kan tí wọ́n bẹ̀rẹ̀ ìpele kejì second half. Aṣọ́lé Algeria Lucas Zidane kò ní àǹfààní àti rí bọ́ọ̀lù gbámú sí ìjákulẹ̀ àwọn ará ẹkùn àríwá Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.